baby, Baba, can I date you? Can we be relationship? Baba, can I be your relationship? What microphone there? Hey, you don't say that the bomb on me. What microphone there?
Larry, my mother's side. Yeah, Larry, go on. I will. Oh, well, see, but I wait. Why am I? Oh, go down the 24 bit forward with your corner. You get me. What your man? Ijoro, ọmọdọgọ ìjòrè náà. Ijoro, ọmọdọgọ ìjòrè. Ìjòrè o, orí ìjòrè méje kan mọ́ máa ní. Ìjòrè o, àti bọ́ọ̀bì kò fọ́ọ̀mù rẹ̀ sí ìtajú. Ìjòrè o, àbí ọ̀sán bẹ̀rẹ̀ àpẹẹrẹ ìjà. Ìjòrè o, òwe ìjọ ti bọ́ọ̀bì kò rẹ̀ ká sí. Amma where are they? Yadi Kotora. Yadi Kotora. Yadi Kotora. Yo. Larry, les 25 Pote keke na we na lao na ki wana fe avon oda ojojo e magwalo enwe deri ikbi aya ni de wa wese o wa ramanu wa de ramanu wa o wen wa ya kiare eri wa nfua wa be pa wa bi so wa jari wa do wa ko wa no we bi okure wa do wa bi no ma no we di wa do wa bi no ma bi Jesu wa ko. Yes. Un round of applause. Shake it. Hey. Okay then. West Baba Fala. Ade o. We marry me ra no. Boy, my baby, you want distract you. I'm not going to next one, see you. Hello, Joseph. Baba. I greet you. Hello. Imana Maki Bana. Even down, no? I'm sure it's down, no? Ipa. Ipa. Iye yan pe won ne o. Atiyan. Atiyan.